àbílẹ̀ kéwù kan bíi Markaz kọ́ sọ pé òun yan mufti ọ̀rọ̀ kọ̀bálà ká ìmú nọ́mà ṣáwárí kíbi lágbàáyé tí wọ́n ti máa yan mufti àwọn aláṣẹ ní máa yàn àkọlù aláṣẹ lọ́ba àbí gọ́vnọ̀ àbí president ẹgbẹ́ tí wọ́n délẹ̀ Yorùbá àfáàlẹ́ kéwù àtà ìmọ̀ mọ́sálásí ọwọ́ àlè yàn ìdáhùn yẹn wá yàn bí ó fọ́ nígbà tí wọ́n jẹ mọ́sálásí òṣìṣẹ́ kankan tó ń gbéṣẹ́ Islam ju kó kéwù lọ ilé ìwé òṣìṣẹ́ kankan tí wọ́n pè ní Islam ju ọmọ ń kéwù lọ àwọn méjèèjì wá para wọn pọ̀ wọ́n láwọn yan mufti ọ̀rọ̀ kí á ní ṣe Yorùbá ní tó lé ẹyí kúrò nílé Ifẹ̀ ní tí ọba fi di méjì fún Yorùbá sọ́wọ́n ní lọ́ba wa tọ́jọ́ bá wa ní àìparí ẹ̀dísìn àbí Aláàfin tẹ́gbà àyẹ́jú ẹ̀ àwa gan nípìnlẹ̀ àwọn bàbá wa gan àmọ́ ẹni tí yóò jẹ́ ọ̀gá wa gan àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo ẹ̀rú mọ́ra wọn àwọn náà lábá débi ẹ̀sìn náà sílùú rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wájọ́ ìrìn ìyá tó bá máa sọ fún ayé àwọn sí lè yan mufti àti yàn nígbà tí ó ṣiṣẹ́ nìkan tó lè yàn wọ́n ta ni wọ́n yan mufti gbogbo ẹni tó bá ní wọ́n yàn camouflage ní ìdílé ẹ̀sìn ìjẹ́pẹ̀ ní abọ́síbi ìjẹ́pẹ̀ ní mufti kí wọ́n pè mufti Islam ìjẹ́pẹ̀ mufti ní pé ẹ̀bí lè ẹ̀sìn yóò àṣàlàyé fún ẹ̀bí lè pa ẹ̀sìn yóò àṣàlàyé fún yóò àṣàlàyé fún ṣùgbọ́n tọ̀bí à mufti àkọ́kọ́ tọ́kọ́ wà nábì náà onímọ̀ ìbílẹ̀ rẹ̀ ẹ̀sìn ẹ̀kejì àwọn sàdúrà pọ̀ tọ́pẹ́ táwọn ìbí ọba dáhùn tẹ́lẹ̀ bá níbi àwọn ìbílẹ̀ rẹ̀ ẹ̀lẹ́bí Abubakar ẹ̀lẹ́bí Umar ẹ̀lẹ́bí Abu Hurairah ẹ̀lẹ́bí Zaidu bin Thabit bákan náà nábì yan Mu'adh bin Jabal ọ̀yàn wípé bọ́lọ̀ ṣe gba Mákà kọ̀tán tíjọba Mákà kọ́ sí lọ́wọ́ ọ̀yàn Attabu bin Asi oníwọ̀n ni gọ́vnọ̀ àbí amir olórí fún Mákà Attabu bin Asi di onímọ̀ ṣùgbọ́n bá ànábì bọ́ ó ní wàláhù kò sí ìrìnàmọ́ kò sí ìrìnà ayé láti kí ó tó pé gbogbo àwọn ulamawu pátá ulamawu síra pàtàkì fẹnu kò yí pé àsìkò tánàbí wa ṣe fátù Mákà náà lọ́fà Islam tí a gbọ́dọ̀ lọ ní àsìkò tó fi lè kẹ́kọ̀ọ́ àmọ́ òní agbára rẹ̀ lè ká ara Mákà agbára Mu'adh ò lè ká àfáà ní Mu'adh lè jẹ́ mufti ò lè jẹ́ nínú adarí òní agbára wọn àti ẹnìgbọ́sí lẹ́nu tó ìyẹn lọ́pàá tó pé àdébì fi yan Mu'adh bin Jabal pé gbogbo ẹgbẹ́ wọn fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn àfọ́fẹ́ béèrè ẹni tí nípa ẹ̀sìn ẹ lọ bá Mu'adh àmọ́ olórí ìnáyí Mu'adh náà bẹ́ẹ̀ olórí ìdádò náà wà ó torí olórí tí ọba láṣẹ bá tó wá àtẹ̀kọ́ tí Mu'adh náà bẹ́ẹ̀ kọ́ wọn ò ní ṣe kíni kò ní ṣèṣe ṣẹ́wájú kíbi lágbàáyé tí wọ́n ti máa yan mufti àwọn aláṣẹ ní máa yàn àkọlù aláṣẹ lọ́ba àbí gọ́vnọ̀ àbí president ohun sí ìgbàgbà láyé every day not tẹ́bá tí wọ́n délẹ̀ Yorùbá àbálẹ̀ kéwà àtà ìmọ̀ mọ́sálásí ọwọ́ àlè yàn ìdáhùn yẹn wá yàn bí ó fọ́ nígbà tí ẹ mọ tí bó ṣe jẹ́ ni tí ẹni wá ti gbé ìjọba kalẹ̀ báyìí àwọn owó ọ̀tún ìjọba rẹ̀ wọ́n yàn máa fún àwọn mọ́sálásí wọ́n yàn mufti fúlù ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀sìn ìmáàmù máa mójútó mọ́sálásí ẹ̀yà àfáà onímọ̀ bóyá onímọ̀ tí ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀ máa mójútó gbólé kéw ó ṣe àdó ọ̀fẹ́ mọ̀ sí tẹ́rà orí ẹ̀sìn ọba jẹ́ onímọ̀ wọn àmà bí ọlẹ́ èrè nǹkan àmọ́ mufti wọ́n yàn ní wà ságbogbo àfáà jọ gbogbo àfáà tó bá fẹ́ sọ wípé bí fatuwa ṣe rí rè abẹ́ mufti ni wọ́n ṣe kíni ni wọ́n wà wọ́n àfáà tó fẹ́ bí léèdè àgbàlá bóyá ṣe ẹ̀ka ṣe gbogbo pátá ni mufti ó kò lẹ̀ gbogbo ẹ̀ka ayátu lùlà náà ayátu kò bá rí lùlà náà ó ní máa mójútó fatuwa àmọ́ mufti ni ó ṣe kíni ni ó gbé jáde sáré ẹ̀ka kanú ìjọba níjẹ́ bẹ́ẹ̀ àmọ́ kí kọmíṣánná kọ́rọ̀ ìyẹn gọ́fúnọ̀ sórí àwọn ará àdẹ́dá àdúgbò àdúgbò àbẹ́ ń pàtàkì àbẹ́ ń lálà kọmíṣánná wà lóòyìn gọ́fúnọ̀ àbí mínísítà lóòyìn president tó bára wọn ó dàbí kí wọ́n sọ pé àwọn ulama wà kíní kan wọ́n yàn wọ́n yẹ kí gọ́ọ̀mẹ̀ntì náà wọn kì í ṣe gbọ́mọ̀ kódà wọn ní kọ́ńtrol lórí aráàlú àwọn náà wọ́n sì ara wọn bẹ́ẹ̀ tábà ojú aráàlú ẹ̀ka àwọn aráàlú pèsè ọ̀tọ̀ láti ń lọ lé kí tẹ̀yìn ulama tẹ̀yìn sọ̀rọ̀ lé lórí ọ̀tọ̀ láti ń pàdé ní mọ́sálásí tẹ̀yìn ìmáàmù mọ́sálásí lè sọ̀rọ̀ lé lórí ọ̀tọ̀ làwọn dókítọ̀ tẹ́ pé gbogbo ẹni ara rẹ̀ ọba yá àwọn ní ọ̀gá rẹ̀ ọ̀tọ̀ làwọn education tí gbogbo ẹni ọba fẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ wọn ní òsìkiri ní ọlọ ọ̀tọ̀ ní security ọ̀tọ̀ ní gbogbo kẹ́kẹ́ rí yìí ẹ̀ka ìdarí ni ẹ̀ka kan ó wá ní iftar mufti ẹ̀ka kan ni sí ìjọba ní ẹ̀ka kan ni àwọn bàbá wa ìjókòó tí wọ́n dálẹ̀ ìjókòó àwọn àfà tí wọ́n kọ́ mọ́ ń kí àbáfà tó pera ìlà àfà àti ìjókòó àwọn mọ́sálásí tí lè máa mú wọn represent àwọn lọ́yà ò sí ń bẹ́ ókè òun mọ́sálásí òṣìṣẹ́ kankan tó ń gbéṣẹ́ ìsìláàmù ju kó kéwòn lọ ilé kéwòn òṣìṣẹ́ kankan tí wọ́n pèsè ìsìláàmù ju ọmọ ń kéwòn lọ àwọn méjèèjì wá para wọn pọ̀ wọ́n láwọn yàn mufti wọn rọ̀ǹg ẹ̀gbọ́n mi sì iná ni rọ́bìtọ̀ àwọn ulama àti àwọn olùkọ́ ọ̀rọ̀ kọ̀bálà ká ìmú abilé kéwòn kan bíi Markaz kọ́ sọ pé òun yàn mufti ọ̀rọ̀ kọ̀bálà ká ìmú nọ́mà ẹ̀gbọ́n mi sì ẹni tó bá ní sórúkọ lórí gbogbo ẹ̀ òun ni ọ̀yàn máa lè máa mú wọn yàn mú fẹ́ lé gbọ́ níbi kankan lágbàáyé àfilẹ̀ Yorùbá gbogbo ẹni ó sọ bẹ́ẹ̀ tẹ́ bá ti ń bọ́ sílẹ̀ ọ̀rìn bẹ̀rù ọba ni ọ̀yàn tẹ́ ìdí gbogbo tí mùsùlùmí bá wà kápẹ́ ìjọba tí lo democracy ni gọ́ọ̀mẹ̀ntì ọ pàṣẹ ọ̀dà pẹ̀pọ̀ lọ́yàn wọ́n yàn àwọn tó yàn ìwà ọ̀hún náà ni ọ̀yàn mufti náà tó ṣe
àtọ́jú ìmáàmù náà ṣé wọ́n wá ní gbogbo ọ̀rọ̀ ni wọ́n sọ fún pé gbọ́dọ̀ àdá yìí pé rọ́bìtọ̀ league of imam ó ń gbọ́n ní àṣẹ ìmáàmà ẹgbẹ́ lásán ni tí kàn ń fọwọ́ palẹ̀ ìmáàmù ní láwàní àtàfà lè tó òun gangan ò ní àṣẹ kéde nítorí pé ìmáàmù tẹ́lẹ̀ ìjẹ́ lásán ni kò ní sùrùtọ̀ kankan kí á ní ṣe Yorùbá ní tó lé ẹyìn kò nílé Ifẹ̀ ni tí ọba fi di méjì fún Yorùbá sọ́wọ́n ní lọ́ba wa tọ́jọ́ bá wa ni àìparí ẹ̀dísìn àbí Aláàfin tẹ́fà yẹjú ẹ̀ àwa gan nípìnlẹ̀ àwọn bàbá wa gan àmọ́ ẹni tí yóò jẹ́ ọ̀gá wa gan àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo ẹ̀rú mọ́ra wọn àwọn náà lábá débi ẹ̀sìn náà tá a lọ ga bó ṣe yẹ kọ́kọ́ jẹ́ mọ́tì ìwò ni àwa àbíyá wọn náà lọ́wọ́ yóò jẹ́ mọ́tì kiri agboolé yìí ó ní àṣeyẹ mọ́tì fáwọn ṣé ìwọ ní káyọ̀ jẹ́ mọ́tì ni ṣe fẹ́ máa darí wa pẹ́sẹ̀ tàwa náà ní wòlé pé tí wọ́n náà fẹ́ darí wa ni pẹ́sẹ̀ kan náà lọ́jọ́ gbéra léèrè àìjọba fún ẹni bó ṣe rí lọ́dọ̀ wa nù àgbọ́ra wa yé òye wa wọ́n sì cooperate pẹ̀lú wa lápẹjọ ìrẹsì tẹ́lá gbọ́pọ̀ lọ́kàn ṣẹlẹ̀ pàwọ́ láìpẹ́ yìí wọ́n ọ̀dà ṣé àwọn ẹni Ọlọ́run ló dìde àwọn lọ́ọ̀yà oríṣiríṣi ẹgbẹ́ ọ̀nà tẹ́jọ́ gbé pàwọ́ lájọ́ pàwọ́ báyìí nìsín èmi gẹ́sọ pé èmi ò láìkì kóòtù lílọ èmi ò sì láìkì ká máa gbẹ́rẹ́ ẹni lọ ilé ẹjọ́ wọn ò láìkì jẹ́ mábẹ́ jẹ́ mufti kọ́ jẹ́ mufti ilẹ̀ tẹ̀lé dáwà lè ní ṣe ó lè fi tàbí gbà láàyè èdè sì dìde á sì sọ̀pọ̀ ọ̀ṣẹ̀ bọ́lá ìfẹ́ mú mi ní òdodo iná lóòótọ́ Madina èsè ìlú ànàbì tí wọ́n torí pé bẹ́ẹ̀ ni aláṣẹ wa wà tí ń gbé gbogbo ìlú yòókù ní tẹríba fún tẹ́lẹ̀ mọ́ta tọ́jú ìlú ànàbì gan ọmọ abẹ́ ànábì ni àmì èrò mọ́ta tánàbí yẹn síbẹ̀ tó nígbà tó ti dámọ́ta ẹgbẹ́ ẹjọ́ kò mẹ́rin ọ̀nà Madina ní ètò ti ṣekẹ́ni ló ti pé agbára tí ànábì ní Madina gbogbo agbára gbogbo aláṣẹ tí ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tẹ̀lé bàbá ànábì bàbá fẹ́sọ̀ kan àpapọ̀ ni ìlú abá ti wá ní kéèké bá ti wá ẹ̀ gbogbo ṣekẹ́ni kápá pọ̀tọ̀pọ̀tọ̀ ṣẹ́wárí lọ́dọ̀ ọ̀rẹ́ tó ń gbọ́ mi wípé ẹ̀sẹ̀ àmọ́ ìyẹn fún àìyàn tán ìdí tàbí ìyàn tán kò ní wípé ẹnu wọn bàtà ní èdè láyà wàsíìrì àti kìnnìkì kò lè jẹ́wò wọ́n tó lè mú bòmí wọ́n tó lè mú bòmí ìyẹn nígbà tá a bá ti kíni tó bẹ́ẹ̀ ta ní ìdílé ṣe pé mufti tí ọmọ sọ fún pé ìtọ́nà kan yìí àti wàsíìrì tí ọmọ sáré káàkiri ní gbogbo ọ̀rọ̀ àlámọ̀ yẹ́sìn iná lọ́ba yàn ọ̀rọ̀ yìí ó sì bẹ́ẹ̀ ni Islamic structure ni wọ́n da padà ó ti wà ń wò tẹ́lẹ̀ wọ́n da padà ní kò sí ìlú rẹ̀ tẹ́lẹ̀ wájọ́ ìní yàtọ̀ bá a sọ fún ayé pé àwọn àti lè yan mufti àti yàn nígbà tí ó sẹ́nà kan tó lè yàn wọ́n ta ni wọ́n yan mufti gbogbo ẹjọ́ bá ní wọ́n yàn camouflage ní ìdídẹrẹ ẹ̀sìn farabalẹ̀ àwọn òwà nígbà wọn yàn mí mufti mo dé èyí ni màá rí ìrówó lọ́rẹ̀ àbí kọ́ ló ń fún mi lówó oṣù wá sí bá ń ṣe nìkan ọmọ ẹ̀gbọ́ àwọn èèyàn kan máa sọ pé mufti yìí kọ́ máa ṣe kákíá